ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ láti rí fọ́nrán yìí ẹ bá mi pín fọ́nrán yìí ẹ bá mi share kó rìn káàkiri kó pàápàá mo fẹ́ kó dé ọ̀dọ̀ kábíyèsí ọba Lawrence Jaiye ọba ìyẹn ọba Orímọlúsì ti ìlú Ìjẹ̀bú-Igbó gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń share bẹ́ẹ̀ ṣe ń bá mi share ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí mo fẹ́ kó kàn wọ́n lára dáadáa ní o mo fẹ́ kó dọ́dọ̀ wọn torí information kan dọ́dọ̀ mi tí mo dẹ̀ fẹ́ kí wọ́n gbọ́ ń pa ẹ̀ torí ó ṣeéṣe kó jẹ́ pé àìgbọ́ ń pa ẹ̀ torí pé wọn ò gbọ́ sí ló jẹ́ kí nǹkan yẹn máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá dọ́dọ̀ wọn wọ́n á lè bá wa gbégbèsè tó lágbára àti tó tọ́ tó yẹ lórí ọ̀rọ̀ yìí kí nìkan tó ṣẹlẹ̀ àwọn ọmọ Yorùbá àtàtà kan nílùú Ìjẹ̀bú wọ́n ń dá oko wọ́n ń gbìyànjú láti dá oko kódà ẹnìkan nù wọn mo ṣe gbọ́ over 6 million naira ló invest láti dá oko àgbọn ṣé ń gbọ́ mi now ẹni yẹn gbìyànjú láti dá oko with many acres ló fi dá oko àgbọn yẹn láti nínú 1,300 of stand tẹ́ni yẹn ṣe tó ń gbìn 1,300 coconut tree tẹ́ni yẹn gbìn àwọn Fúlàní dẹ̀ mú màálù dénú oko yẹn wọ́n tó kù nínú àwọn àgbọn yẹn báyìí kò ju 100 lọ mọ́ nínú 1,300 stand mo sọ ohun tó kù ńbẹ̀ kò tó 100 mú bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n á ṣe ìwádìí dé àwọn ibì kan a wá rí wípé àwọn ọba wa àwọn ọba kan tó wà lábẹ́ ọba Orímọlúsì yìí àwọn ọba yẹn bíi 4 ni wọ́n lára àwọn ọba yẹn ni àwọn náà ní màálù lọ́wọ́ àwọn Fúlàní yìí nígbà tí kan lára àwọn àgbẹ̀ tí wọ́n lọ tó ń jẹ oko ẹ̀ tó lọ fẹjọ́ sùn kábíyèsí yìí pé kábíyèsí o gẹ́gẹ́ bí kábíyèsí àbíbálẹ̀ ní eré àbẹ̀ yẹn wọ́n lọ fi ẹjọ́ sùn wọ́n pé kábíyèsí ẹjọ́ ẹ gbà wá kalẹ̀ o àwọn Fúlàní yìí wọ́n fi ẹran jẹ wá lóko o gbogbo ohun ọ̀gbìn tá a gbìn tá a invest owó lé lórí wọ́n ti bàjẹ́ tán wọ́n ti jẹ́ tán o kàkà kí kábíyèsí ṣe kọ́kọ́ gbígbésẹ̀ tó yẹ kán gbé gẹ́gẹ́ bí ọba Yorùbá tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ńṣe ni kábíyèsí yẹn pe ọlọ́pàá láti wá arrest ọ̀gbẹ́ni yìí lórí pé Fúlàní bà oko ẹ̀ jẹ́ ní o nílẹ̀ Yorùbá ní 2026 ní mò ń sọ o kò ń ṣe 10 years ago kò ń ṣe 20 years ago wọ́n tún pe ọlọ́pàá láti wá arrest arákùnrin yẹn máa play àwọn fọ́nrán kan fún yín o máa fi àwọn fídíò kankan wọ̀nyí ká má sọ pé bóyá àbí ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ àhesọ lásán ni rárá kò ń ṣọ̀rọ̀ àhesọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá ni tá bá wá sọ pé ebi ń pa àwọn èèyàn ń lù ú tá bá sọ pé nǹkan wọ́n nílùú ara tó ń fà lélẹ́yìí torí báwo lẹ ṣe làwọn èèyàn ṣe máa gbìyànjú pé káwọn tiẹ̀ dá oko káwọn máa ṣe nǹkan ọ̀gbìn kí nǹkan kan lè máa tibẹ̀ wọlé fáwọn kí ebi kóúnjẹ tún lè wà nílùú tó yẹ pé ẹ̀yin kan ẹ wá máa pàdé àkókò pẹ̀lú àwọn Fúlàní láti máa bà nǹkan oko wọn jẹ́ ẹ̀ẹ́dẹ̀ máa bà nǹkan oko wọn jẹ́ ṣé encourage àwọn ará bíi àwọn ọ̀dọ́ ṣé encourage wọn láti lọ sínú fámì báyẹn ṣé ẹnìkan gbọ́n pé nígbà tẹ́gbọ́n òun fẹ́ dá nǹkan oko ẹ̀ òun Fúlàní jẹ́ ṣé ẹ̀rọ pàbúrò náà tún lóun fẹ́ gbìyànjú láti ṣerú ẹ̀ ni tó bá yẹ ẹ sọ pé oúnjẹ wọn ń lù kò sí oúnjẹ ń lù ẹ wá máa base lórí oúnjẹ tó bá wá láti àwọn ìlú tó súnmọ́ wa ìjọ wo la fẹ́ bá lè já ẹ jẹ́ kí n play ìkànnì fọ́nrán yẹn fún yín kẹ́ ẹ wo bí kódà ìkànnì àwọn àgbẹ̀ yìí ó ti confront Fúlàní kan lórí oko yẹn tó dáwọn kan sọ pé ṣé Fúlàní náà ló ń ṣe gbogbo ẹ̀ ni ẹ sọ fún mi fúnra yín bóyá ẹni tẹ́ rí inú fọ́nrán yẹn bóyá Fúlàní ni àbí kì í ṣe Fúlàní ẹ jẹ́ ká wo fídíò náà. Fúlàní pápá ló gba màálù jẹ. wo bí sórí mo ti fídíò ojú ẹ ọjọ́ tí màálù bá tún wọnú oko mi ọjọ́ tí mo bá wọnú oko tí n bá rí màálù pé màálù jẹ nǹkan bíi ìwọ ni màá wá gbé o má jẹ́ kí n rí màálù ẹ kó dẹ̀ sọ fáwọn tó kù ẹ má jẹ́ kí n rí màálù ẹ wá má jẹ́ kí n rí màálù mi ò sọ pé kó má wá bí èmi kọ́ mo nílẹ̀ o èmi kọ́ mo ní bí oko tèmi nìyẹn ibi tí mo gbìn nǹkan sí nìyẹn gbogbo bí bó wù ẹ́ o lè wá síbí bọ̀ so ibi tí ọparun wà
orí ọparun tó ń fi ṣe bẹ́ẹ̀ tó bá tún kọjá inú ọparun yẹn tó bá wọnú oko mi má wọrí ṣá òní yìí ó ti jẹ lọ. ṣé ń gbọ́ ṣé ti rí báyẹn ìkan lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí oko yẹn nìyẹn ibi tó wá burú sí látìgbà tí ọ̀gbẹ́ni ti wá fún wọn ní kìlọ̀ àtìgbà tó ti wá fún wọn ní kìlọ̀ lórí oko yìí wọn wá kí n fi ojú mọmọ wá mọ́ wọn kì í wá ojú wọn mọ́ alẹ́ òru náà kó màálù wá síbẹ̀ nsìn òru náà kó màálù wá síbẹ̀ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ nílùú tó ní ọba tó níjòyè owó mo ṣe sọ pé kẹjọ kẹ bá mi pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ ọba Orímọlúsì torí ọ̀rọ̀ yìí wọ́n máa fi sọ ọba lẹ́nu ni wọ́n máa fi bá wa sọ kábíyèsí lẹ́nu ni àwọn èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ yìí náà ìlú Ìjẹ̀bú náà bí mi sí ọmọ Ìjẹ̀bú gbóná bí mi sí Ìjẹ̀bú gbóná bí mi sí bó ṣe jẹ́ pé mi ń ṣe ọmọ Ìjẹ̀bú ọmọ Èkìtì gangan tààràtààrà ní mí ọmọ Èkìtì ní mi ẹ̀yà àmọ́ ìlú Ìjẹ̀bú náà bí mi sí ṣọ́ọ̀ forí mi sọlẹ̀ sí Ìjẹ̀bú bàbá mi ṣọmọ Ìjẹ̀bú àmọ́ Ìjẹ̀bú ló gbé dàgbà ẹ má bínú kí n sọ dáadáa sọ̀rọ̀ mi yé yín ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí mo sì náà àwọn fídíò tí máa fi hàn yín o ó kẹ́ jẹ́ ìfẹ́lẹ̀ hàn yín níbi tí wọ́n ti jẹ àwọn nǹkan tí wọ́n jẹ ń bẹ̀ ẹ jẹ́ ìfi hàn yín ìkan lélẹ́yìí. àwọn àgbọn kan wà gan tá a rí gbogbo bí ìlàgbìn àgbọn ṣiṣẹ́ rí gbogbo ibẹ̀ yẹn nẹ́ẹ̀tì tuntun nìyẹn o nẹ́ẹ̀tì tuntun láṣẹ tún fi nẹ́ẹ̀tì tuntun àtún fi sí ó tún lè dọ̀la kan tún wá lẹ́yìn eléyìí àgbọn tán ti jẹ́ ń bì lásán ṣe ti rí ṣe rí àwọn náà ló gbẹ́lẹ́gbẹ́ báyìí kiri. ṣẹ́yìn náà ti rí báyẹn ìmí tún wà mí báyìí o. owó àgbọn dànù nẹ́ẹ̀tì àgbọn yẹn lélẹ̀ àgbọn lélẹ̀ wọ́n ti wú àgbọn lọ ṣe ti rí so wo nẹ́ẹ̀tì wọ́n ṣe wú àwọn nẹ́ẹ̀tì nẹ́ẹ̀tì lélẹ̀ àwọn nẹ́ẹ̀tì tuntun tá a tún rà lélẹ̀ yìí o ṣẹ́yìn náà rí nǹkan. a tún ra nẹ́ẹ̀tì tuntun ni wọ́n ti kọ́kọ́ wú àwọn nẹ́ẹ̀tì wa kan tó jẹ́ pé àkọ́kọ́ tiẹ̀ wò pé. ṣe ti rí pé báwọn èèyàn wa ṣe ń gbìyànjú láti rí pé wọ́n ti ń gbìyànjú láti ṣe nǹkan ọ̀gbìn gbogbo ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin ọba wa tí mọ̀ pé ọ̀rọ̀ yìí máa padà lẹ́yìn torí bẹ́ẹ̀ ṣe ń gbè lẹ́yìn àwọn Fúlàní against àwọn èèyàn yín tó jẹ́ pé Fúlàní máa rìpọ́ọ̀tì èèyàn yín fún yín ẹ̀ẹ́dẹ̀ máa gbè lẹ́yìn Fúlàní against àwọn ọmọ Yorùbá ẹ̀wọ̀n kọ́rọ̀ yìí máa lẹ́yìn kò sí bí ó ṣe ní lẹ́yìn ó máa lẹ́yìn because bí ogun bá jẹ lọ ọgbọ́n máa padà jẹ bọ̀ àwọn tá a dẹ̀ ń sọ ìkẹrẹ tó bá yá máa padà fèsì yín ìyẹn àwọn Fúlàní tá à ń sọ yìí wọ́n máa padà fèsì yín kódà tó bá yá gbogbo tó wù kẹ́ lè máa jàǹfààní lára wọn ló máa padà gbà lọ́wọ́ yín padà ṣé bóun náà ti ń gbé ọba tó ń gba ransom lọ́wọ́ àwọn fámìlì wọn sìn ẹ̀yin mọ̀ pé owó tó bá padà rí lára yín àbí tẹ́ rí lára wọn tẹ́ rò pé rí lára wọn sìn torí pé kó màlúù sọ́wọ́ wọn ìjọ tó bá ti padà kówó fún yín tẹ́ ti rí màlúù yín tà irú wọn yìí náà lè jẹ́ alamí fáwọn tó kù wọn tó máa pe Fúlàní mi tó máa jì yín gbé ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ rò bẹ́ẹ̀ ẹ nígbà tí bá wọn ṣe tẹ́ ẹ bá fẹ́ da màlúù tẹ́ ẹ bá fẹ́ sin màlúù àwọn ọmọ Yorùbá wà tó lè bá yín sin màlúù dáadáa náà ṣe bá gbọ́ pé àwọn bàbá wa náà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní màlúù láyé ọjọ́ sí kódà a ní cow farm nílẹ̀ Yorùbá dáadáa kí ló dé tá establish ẹ̀ kó jẹ́ big business kẹ́ẹ̀dẹ̀ ṣe ranch fún wọn ìlú òyìnbó làwa wà yìí náà àwọn èèyàn ń gbin wọ́n ń da màlúù wọ́n ń sin màlúù adẹ̀ rí ibi tó ń kó wọn sí kódà mo sì rí ibì kan láìpẹ́ ibi tó ti ń sin àwọn màlúù mo ní wow because open field àwọn grass yẹn kàn máa grow wọ́n á dẹ̀ tún máa wẹ̀ tẹ̀ tó bá dẹ̀ tún ti ń wẹ̀ tẹ̀ tó bá tún ti ń grow padà wọ́n á máa jẹ́ that's how it is done ẹ jẹ́ ká ṣe nǹkan civilized Yorùbá is known to be civilized tẹ́yìn ọba wa bá wá ń ṣe tẹ́ bá wá ń ṣe ìwúrúwà tẹ́ ń wù yín sìn ìwà ẹni tí ò wà civilized lẹ́ ń wù ìwà ẹni tí ò wà civilized tó yẹ pé ẹ̀yin tó yẹ kó máa bá níbi pé kí ló kọ́ sí láti create ranch fáwọn màálù tẹ́ bá fẹ́ sìn ó dẹ̀ tó bá jẹ́ pé Fúlàní náà lọ́wọ́ bá yín sìn ẹ create ranch ẹ ra ilẹ̀ kẹ́ máa wẹ̀ tiẹ̀ kí àwọn màálù yẹn kọ́ lè máa rí nǹkan gidi jẹ ń bẹ̀ kò ṣe pé kẹ́ni kọ́ máa ba kolóko jẹ́
kí ẹ̀ bóyá àwọn ẹnìkan lẹ́ ń palẹ́kún kìkì káwọn màálù tí ń ṣàti jẹun kọ́ dẹ̀ ti bá yín rí owó wá ẹlòmíì inú yín gan sọ pé òun ò kí ẹ̀ ìbá boko jẹ́ ìbá ṣe kinní kan ó mà ṣe o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi pín fọ́nrán yìí títí tó máa fi dé ọ̀dọ̀ kábíyèsí ọba Lawrence di Orímọlúsì of Ìjẹ̀bú-Igbó land ẹ bá mi pín kó dọ́dọ̀ wọn kí wọ́n pe àwọn ọba yẹn sí àkíyèsí bóyá àwọn ọba ní o bí àwọn ọba lẹ́ni tó wà ní lẹ́yìn ìgbèríko wọn kí wọ́n pe wọn sí àkíyèsí torí tí a bá rí positive response lórí ọ̀rọ̀ yìí I will keep doing more videos títí tá a máa fi máa rí èsì ayọ̀ títí tá a fi máa gbọ́ pé nǹkan tó lápẹẹrẹ ti ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn bí bẹ́ẹ̀ kọ́ I will keep coming out àwọn tó ní oko yìí mi ò mọ̀ wọ́n rí wọn ṣẹ́ bí mi ṣùgbọ́n èyàn máa ń fi ọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò ní èyàn máa ń fi nǹkan ṣírò ara ẹ̀ wò ní tó bá jẹ́ mi náà ni mo fẹ́ invest sí agriculture kọ́ wọn bá mi ṣe nǹkan kó mi báyìí ṣé ẹ̀ encourage àwọn ẹlòmíì láti ṣerú ẹ̀ ní àbí ẹ̀ ń discourage wọn báwo ni oúnjẹ ṣe wá fẹ́ pọ̀ nílùú ẹlòmíì ó dà ẹni yìí sìn àgbọn lòún ń ṣe àwọn ọ̀rẹ́ mi wọ́n ń ṣe iṣu wọ́n ń gbin iṣu àwọn ẹlòmíì wọ́n ń gbin ẹ̀wà àwọn ẹlòmíì wọ́n ń gbin àgbàdo nígbà tí ẹ bá wá ń discourage wọn báwo ni àwọn ẹlòmíì ṣe fẹ́ ní interest láti ṣe irúṣẹ́ báyìí irú iṣẹ́ ọ̀gbìn báyìí sílùú báwo ló ń jẹ òṣèlú wa máa wọ́n nílùú báwo lára òṣèlú máa ní aráàlú báwo ni àwọn ọmọ aráàlú ò ní máa wọn ní máa go into crime nígbà tí wọ́n bá rí iṣẹ́ gidi ṣe ó dà ìwọ̀n bá ọ̀gbìn tá a mọ̀ wá sílẹ̀ Yorùbá tó tún ní kọ́ máa ṣe ẹ̀sùn jẹ́ kàn rí ṣe ọ̀tọ̀ ni pé wọ́n tún wá ń jí wọn gbé lóko ọ̀tọ̀ ní káwọn èèyàn tún máa ṣiṣẹ́ oko lóko kó tún wá máa jí wọn gbé ń bẹ̀ ọ̀tọ̀ ní pé kẹ́ tún wá máa fi nǹkan jẹ oko wọn níbo la fẹ́ bá yàrá yá nílẹ̀ Yorùbá ṣáà àti ẹ̀ lè lọ́rùn ọba Yorùbá tó yẹ pé wọn ò ní wà selfish tó yẹ pé wọn ò ní wà self-centered tó yẹ pé wọ́n wà selfless for their people lóòótọ́ a máa ń gbórúkọ àwọn ọba kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá àṣà ní ọba tó dá skul ètò yẹ pé àwọn ọmọ ń lọ síbẹ̀ lọ́fẹ̀ẹ́ kódà ọba yẹn gan tún máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan gbà míì àwọn ọba nìyẹn ìtàn dẹ̀ kò ní gbàgbé wọn ìtàn ní sọ aburú nípa wọn dáadáa tó ń ṣe ní ìtàn máa sọ nípa wọn ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí kábíyèsí ọba Orímọlúsì orí adé mo kíra forí adé ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kí ilẹ̀ Yorùbá kó má bàa bàjẹ́ kí ilẹ̀ Yorùbá kó lè máa gbèrú sí kí nǹkan ọrọ̀ oko kó lè máa jáde ń bẹ̀ káwọn aráàlú náà lè máa rí nǹkan rà ní ọ̀pọ̀ kó má máa jẹ́ ọ̀wọ́n gógó torí nígbà tó bá lọ ń kó àgbọn wá láti north àwọn tó lọ kó wá wọn á kọ́ sí transport wọn á kọ́ sí gbogbo wàhálà wọn á sí owó bọ́dà owó àwọn tó ọlọ́pàá ń gbà lórí kinní wọn á sí owó epo ṣe gbogbo ẹ̀ before you know it kí kinní tó dọ́dọ̀ wọn á ti wọ́n tó wọ́n bá ń gbé wá sọ́dọ̀ tiwa á ti wá wọ́n ju bó ṣe yẹ lọ ṣùgbọ́n tá a bá lè máa rí àwọn tó ń gbìn ńlẹ̀ wa náà tá a rẹ́ ẹnìkíní ẹnìkejì ẹnìkẹta ẹnìkẹwàá tó ń gbìn báyẹn before you know it àwọn nǹkan yìí náà lè máa pọ̀ lọ́jà á di competitive market price ẹ̀ á wálẹ̀ eléyìí ni ẹ̀bẹ̀ tá a wá bẹ̀ yín kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ má ro ti ẹni tó ń sọ̀rọ̀ tí n bá mọ̀ ọ́ sọ dáadáa ẹ gbà mí bẹ́ẹ̀ ṣùgbọ́n message tó wà ń bẹ̀ ni pé ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń jẹ nǹkan oko àwọn èèyàn ẹ bá wa wá nǹkan ṣe sí kó má dé kó máa fi tiwọn sọ yín lẹ́nu tó bá jẹ́ pé àwọn baálẹ̀ tó wà lábẹ́ yín lẹ gbọ́ pé wọ́n ń hùwà yìí ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí ìdájọ́ tó bá tọ́ sí wọn ẹ bá wa ṣe fún wọn kí àwọn tó kù kan máa lè kẹ́kọ̀ọ́ lára wọn ni ẹ jọ̀ọ́ kábíyèsí ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè láṣẹ àwọn tó láyé láṣẹ àwọn tó fi yín sórí àpèrè tẹ́ wà yẹn ẹ ní fọwọ́ gbọ́mọ sí ẹ sì ní káwámọ̀ lórí láyé tiyín náà nǹkan tó ń dánú nǹkan tiyín àti tí tó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ lọ́lọ́run Elédùmarè á bá wa ṣe ní dáadáa fún yín ẹ ṣé kábíyèsí ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán yìí lẹ́ẹ̀kan sí kó dé ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ kábíyèsí yẹn gan mo fẹ́ kó dé tẹ bá ní direct contact wọn pàápàá tẹ bá lè bá mi send ẹ̀ fún wọn fáwọn tó bá mọ ọba Lawrence Orímọlúsì of Ìjẹ̀bú-land of Ìjẹ̀bú-Igbó ẹ bá mi share fídíò yìí tó yẹ pé lè bá mi share direct sí wọn àbí tẹ bá mi tag wọn kán lè rí fọ́nrán yìí kán lè bá wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ohun tó wà important nìyẹn ìgbésẹ̀ la fẹ́ rí ìyàtọ̀ la fẹ́ rí ní agbègbè yẹn
gbogbo ẹ̀yin ọba tó dẹ̀ tún kù náà tẹ́yìn náà ń ṣe ègbè lẹ́yìn fáwọn Fúlàní àbí fáwọn ẹ̀yà míì against àwọn ẹ̀yà yín ẹ bá wa nǹkan ṣe sí, ẹ bá wa ṣàtúnṣe torí èní kọ́, torí tẹ́ ẹ bá sí mọ́ ohun tẹ́ ẹ bá ṣe làwọn aráàlú máa sọ, làwọn èèyàn máa sọ. ṣé wá dá kẹ́ ẹ wá lọ tán kọ́ máa pàtàn aburú fáwọn ọmọ yín? ẹ bá wa rò wò. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, láṣẹ Elédùmarè, láṣẹ àwọn tó láyé. ẹ ṣé gbogbo èèyàn mi, kó tó dìgbà míì tí máa tún ní oore ọ̀fẹ́ láti máa wá sójú wòran yín. orúkọ mi ò tí ì padà, Ilésanmí ni mò ń jẹ́. èmi náà ń pè ní Yorùbá Space lórí ẹ̀rọ ayélujára tá a wà yìí. kó tó dìgbà míì tá a tún pàdé, mo kí wa pé ilé ò ní lé wa, bẹ́ẹ̀ ni ọ̀nà ò ní nà wá. ó dàbọ̀.